ẹ kálẹ́ ẹ kọ́ tòórọ̀ Ìdòwú Ògúnbájò lórúkọ tèmi. Ẹ gbọ́ àwọn ìròyìn tí a ní fún yín lọ́jọ́ tòní. Ìjọba àpapọ̀ ti ṣetán àti pèsè iṣẹ́ tó ń lọ bíi mílíọ̀nù 21 ìyẹn 21 million job fún àwọn ọmọ Nàìjíríà láàrin ọdún 2023 sí ọdún 2027 tí wọ́n yóò sì yọ mílíọ̀nù 35 ìyẹn 35 million peoples ọmọ Nàìjíríà kúrò nínú ìṣẹ́ àti òṣì. Mínísítà fún àwọn òṣìṣẹ́ àti ètò ìgbanisíṣẹ́ Simon Bako Lalong ló sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ìfilọ́lẹ̀ Nigeria Decent Work Country Program 3. Ignacio Nkwọ ló jábọ̀ ìròyìn yìí. Bí a bá ń sọ̀rọ̀ gbogbo ọ̀nà àti ṣe àfẹ́rí àti lé àrùn kògbóògùn kúrò jákèjádò àjọ ìṣọ̀kan àgbáńlá ayé, orílẹ̀-èdè Nàìjíríà kó ìdá 90 nínú 100. Túndé Aláùsá, mínísítà kejì fún ètò ìlera, ló sọ̀rọ̀ yìí di mímọ̀ tí ó sì rọ àwọn agbègbè wa jákèjádò orílẹ̀-èdè yìí àti kópa nínú rẹ̀ kí a bá lè jọ lé àrùn kògbóògùn kúrò nílẹ̀ yìí tefetefe. Báṣe Ìtàǹpàn lóníròyìn tó bá wọn wà níbẹ̀. Ìkùnà àti ṣe àgbéyẹ̀wò ibi tí a bá iṣẹ́ dé lóòrèkóòrè ní orílẹ̀-èdè Nàìjíríà ní ohun tí wọ́n ti tọ́ka sí pé ó ń fa ìfàsẹ́yìn fún ètò ìṣúná lọ́dọọdún. Nígbà tí wọ́n bójú wo ìwé owó ìṣúná ti ọdún 2024 tí ààrẹ Bọ́lá Tinubu fi ṣọwọ́ sí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ Nàìjíríà, àwọn ẹni tí ọ̀rọ̀ kàn ti ní wọ́n gbọ́dọ̀ máa jábọ̀ ibi tí wọ́n bá iṣẹ́ dé lóòrèkóòrè ní ilẹ̀ Nàìjíríà. Èyí yóò jẹ́ kí àmúṣe ó bá ètò ìṣúná ti ọdún 2024. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn síwájú sí i. Láìpẹ́ yìí ni ààrẹ Bọ́lá Tinubu tẹ́ pẹpẹ ìwé owó ìṣúná ti ọdún 2024 fún àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ Nàìjíríà fún àkòrí sísọ ìrètí orílẹ̀-èdè yìí jí. Nígbà tí àwọn ọmọ Nàìjíríà ń sọ ìwòye wọn lórí owó ìṣúná yìí, wọ́n ní wípé ìṣúná owó yìí yóò jẹ́ kí ìgbélárugẹ ó bá ọrọ̀ ajé, ìpèsè ìdókòwò tó yarantí, rírí èrè ọjà jẹ àti mímú àdínkù bá ìṣẹ́ àti òṣì, léyìí tí ó sì jẹ́ kí ìdáàbòbò tún wà ní ilẹ̀ yìí tí wọ́n bá lè máa jábọ̀ ibi tí wọ́n bá iṣẹ́ dé lóòrèkóòrè ní ilẹ̀ Nàìjíríà. Láti mú ìgbòho bá ètò owó ìṣúná yìí, àwọn ẹni tí ọ̀rọ̀ kàn wá gba ìjọba àpapọ̀ ní ìyànjú láti máa jábọ̀ bí wọ́n ti ń ná owó. Wọ́n tún ké sí àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ láti máa bójú wo níná àwọn owó ìṣúná yìí ní finifini kí wọ́n sì máa jábọ̀ fún àwọn aláṣẹ, àwọn aṣòfin wa àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ibi tí wọ́n ná owó dé. Nígbà tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lórí ọ̀rọ̀ ajé ń ṣe ìtọpa wọn lórí ìwé ìṣúná owó ti ọdún 2023, àwọn àlejò lórí ètò òwúrọ̀ wa ìyẹn Good Morning Nigeria rí ìwé ìṣúná owó yìí nírì ìṣúná yìí tó wúlò ní ti gidi gan àti ìrètí ayọ̀, tí wọ́n sì ní ìgbàgbọ́ wípé bí wọ́n bá tẹ̀lé ìlànà tó tọ́ fún níná owó ìṣúná ọdún 2024 yìí, àwọn ìpèníjà tí a ń dojúkọ lórílẹ̀-èdè Nàìjíríà yóò di àfisẹ́yìn tí egun fi ṣọ. Lydia Samson lóníròyìn tó bá wọn wà níbẹ̀. Ìjọba àpapọ̀ ti ṣetán àti fi mílíọ̀nù 21 oríṣiríṣi oúnjẹ ìyẹn 31 million metric tons of food kún ìpèsè oúnjẹ orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà fún ètò ọ̀gbìn àti ààbò oúnjẹ sọ wípé àwọn oúnjẹ tí à ń retí yìí ni yóò jẹ́ àǹfààní fún wa àti bá ìyàn oúnjẹ wọ ìyá ìjà tí a sì dín ìṣẹ́ àti òṣì kù ní orílẹ̀-èdè yìí. Musa Aliu ló jábọ̀ ìròyìn yìí. Níbi ni a ti máa dánu dúró fún ti ìròyìn fún tọ́jọ́ tòní. Ẹ má gbàgbé àti tẹ̀lé wa lójú òpó wa Facebook NTA Ijebu ode àti lórí YouTube. Ìdòwú Ògúnbájò lórúkọ tèmi. Ó dàárọ̀. Ìsìkìlì, báwo la ti fẹ́ sanwó mi? Farabalẹ̀. 1,000. We go once play tire o. Farabalẹ̀ now. Madam, èló lówó wa? Brother, na 3,005. Màá fún yín ní owó òpè káàdì Glo ẹlẹ́gbẹ̀rún 10,000. Ó
yá. Bring your phone. Ha! 10,000. 1,000 naira credit. Now you turn to 10,000. No. All of us don't know about Glow Berekete. Ní ìlọ́po mẹ́wàá nísìnyí. ṣé o ti gbọ́ ìlọ́po mẹ́wàá ló máa gbà lórí iyekíye tó o bá rà sórí ohun ìpè Glow Berekete 10 times rẹ. I told you. Now what go tell?